Africa Content TV. Mo fi kiri náà pamọ́ fún dédé yín. Everybody ti ń bẹ lágbo. Wọ́n máa rí pé Pasuma àwọn dárúkọ Sáídì Òṣùpá. Wọ́n rí pé Pasuma àwọn dárúkọ. Wọ́n máa ní Pasuma àwọn dárúkọ. Mo fi ṣe ṣọ́kà fún yín ní Òṣùpá. Wọ́n máa ní Pasuma àwọn dárúkọ. Wọ́n máa ní Pasuma àwọn dárúkọ. Akọ́yọ̀dé máa ń dé tọ̀ ọmọ Òṣùpá. Wọ́n dẹ̀ máa ní Pasuma àwọn dárúkọ. Mandeta Olivi lẹ́jẹ̀ ẹ̀ńdọ́júpa. Àmàmà àzàfẹ́jẹ́ ìwọ náà ń bọ̀ ọkùnrin ara mi. Báàsì ìjọba bá ń ṣe Pasuma Kúnlé ó láti yé ní Pasuma dáadáa. Bó bá ń ṣiṣẹ́ ẹ̀kan tí ó yẹ lọ́wọ́ ṣẹ́mi ṣe Pasuma rẹ̀. Iṣẹ́ iye mi máa sojú ẹ́. Ó ti pẹ́ gan Alábí ìjọba. Ayé tó lè pera mi lọ́gá ńlá. Káwọn ayé tó lè gbà ṣe ojú ẹ́. Wọ́n rí i pé ó tó bẹ́ẹ̀ ni ó bá tó. Ó tún sọ pé wọ́n ní ìjọba gbogbo Fújì. Wọ́n tó tẹ́wọ́ gbà. Wọ́n rí i pé ó tó bẹ́ẹ̀ ni ó bá tó. Mo tún ní iṣẹ́ òun Fújì mo ń jẹ́ jíbọ́ àwọn. Àwọn tèmi wọ́n sẹ́bọ̀ ìjú wa, wọ́n tún ẹ̀sìn tẹ́ẹ̀tì o. Wọ́n tẹ́wọ́ gbà mí wọ́n rí pé mo tó bẹ́ẹ̀ ní àmì. Iṣẹ́ yẹn mi lọ. Àlàbí mọ̀ ọ́rẹ́ ẹ̀ka tún táwọn ní ọba wa. Ọlọ́run tó ìyẹn mọ́làdì wọ́n lọ́lọ́dẹ ènìyàn yín tẹ́lẹ̀kan lókun òkúnlẹ̀. Kẹ́ẹ̀tọ́ lè rí representative ọ̀gá àgbẹ̀dẹ epo múrítà lámì ìbẹ́ níbí kò yí sí. Kò kí ń dédé lọ sáàgùn làbádà ọkùnrin alárin. Ilẹ̀ epo múrí gbogbo orílẹ̀ apá ọ̀tún àtàpá òsì ọba tó. Ta ló ń bẹ́ káforin bá wọn wí? Gbogbo orílẹ̀ apá ọ̀tún àtàpá òsì ọba tó. Ilé jẹ́ ìyẹn máa tọ́jà àdé làbáyé ọkùnrin. Ó ti jáde báyìí báyìí. Bó bá dàn láwọn èsì ẹ̀wọ̀n èèyàn lọ́gbọ́n. Ọwọ́ àlùbáríkà mo fi mú. Ọjọ́ àlùbáríkà mo fi wọ̀ ọ́. Àlàbù ẹ̀ẹ́sẹ̀ ò pọ̀pọ̀ àìtọ́. Ẹ bá gbé ẹ lárugẹ Fújì náà kọ́ síbẹ̀ kì í ṣe jùjú. Kì í ṣe dáadáa kó àdá o. Kì í ṣe àpárá o. Kì í ṣe sákájú wa. Fújì náà kọ́ síbẹ̀ kì í bọ́ òkùnrin o. Oya oya ẹ jẹ́ ká gbé lárugẹ. Ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ ká gbé lárugẹ. Èrìà. Ewu yìí ó bá ewu yìí ó gbẹgbẹgbẹ. Àwọn ọmọ ìdọ́là rẹ̀ iwájú ra ó máa lọ. Iwájú ra ó máa lọ. Ẹ̀dá ò máa bẹ̀ ní bọ̀. Mo ṣe borí ẹ̀ nínú ìjọ ni. Orí ẹni lálàbà, orí ẹni lóyọ̀ni. Ká máa wọlé ayé.
ní í ṣe tiwa. Fújì náà kọ́ síbẹ̀ kí ṣe jùjú. Ẹ bá ń gbé bùrọ̀dà mi lárugẹ. Adìyọ́mí ìtọ́ ìyìn ọlọ́ládé. Bàbá pélé ni wọ́n pẹ̀ wọ́n òjò wọn adìyọ́. Àyùwọ̀ ẹ̀ ilẹ̀ tó yìn ẹ̀kú oríire. Àwọn ẹgbẹ́ máa nu wọn ti wá. Látọ̀rí pírẹ́sìdẹ́ǹtì wọn lórí gómìnà tuntun lẹ́kọ̀ọ́. Wọ́n ti dé bí bálánsì máa wọ́n ti lọ o. Àwọn òyìnbó ilé epo tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Báwo jẹ́ àlù kúmọ́nù pẹ̀lú káwá rí ní kúlà kún jẹun. Wọ́n bẹ̀rẹ̀ bí alábú ẹsẹ̀ o lápá ẹ̀ka o. Ó ti bẹ̀ mí lórí ìyẹn pàṣẹ. Ọjọ́ náà wọ́n tún rán mi létí Ìbàdàn. Wọ́n ló ti bẹ̀ mí lórí ìyẹn làbí ó bá ká. Alábí ẹsẹ̀ ìpínlẹ̀ ọ̀gbẹ́ni o. Àwọn ọ̀làyé gbogbo bá a ṣe á. Akọ̀fẹ́ sọ̀rọ̀ lórílẹ̀ ẹ̀jẹ̀ ìjìbọn èrìà. Àwọn gbọ́dọ̀ gbàgbé. Báyọ̀ ọ̀hún akọni. Ojúlọ́rin wà ọ̀hún rẹ̀. Dè báyọ̀ máa pa àdé akọni o. Ó ti fi kú ṣàgbá ẹsẹ̀ báṣọ. Alábù ẹsẹ̀ o. Lápá ẹ̀ka ọdẹ fúláfẹ́fẹ́ rẹ̀. A máa ní ìsọnití. Adéṣọ́kọ̀ lọ́ni tí àwọn lẹ́jẹ̀ nìyẹn tán ti lọ. Àwọn kan ṣe púpọ̀ jíbọ́ra o, ìdí fújì ìkúnlẹ̀ bá tó. Àwọn táwọn òwe sẹ́bọ̀ yìí kì í ṣàgbára wa. Òwò lọ́hùn lókè ló dá wa sí. Alábí ẹsẹ̀ o, lápá ẹ̀ka ṣọlọ́. Ọmọ ya náà bí ká oṣù sáwọn ní ọba bábábá. Àwọn tọ́jọ́ ti bà só. Wọlé ọ̀sẹ̀ mi Àlàbí Ajíbọ́lá. Ugbọ́. Ẹ̀mọ́ yẹn láṣẹ. Àwọn tọ́jọ́ ti bà só. Àìsọ́lẹ̀ wọlé ọ̀sẹ̀ mi Àlàbí Ajíbọ́lá. Ẹ wo èèyàn bá látẹ̀ nínú ọ̀la. Ọ̀jọ́ Kó lọ torí ilé kó máa hàn bí olókùrò. ọ̀rí Èèyàn bá látẹ̀ nínú ọ̀la. ọ̀jọ́ Àní kó lọ torí spíkà ní ti sport doctor o. ọ̀rí. Wà lórí Pasuma o. Òun làwọn kẹ́kọ̀ọ́ tàwọn. Àlùjọ là bá ẹ̀ka o. Òun làwọn kẹ́kọ̀ọ́ jàre. À ń bá ipò Paso. Orí èkó. Ó tá Ọlọ́run káwọ́ wa o. Wọ́n sọ pé a bá ipò Paso. Àìsè làbí ló yá Ọlọ́run káwọ́. Bẹ́ẹ̀ni, Ilé. ọmọ ìyàwó àná mi ìyá ọlọ́gbọ́n. A ti sọ̀rọ̀ lẹ́jẹ̀ máa ṣe ó bá kán. Àbí okùnrin ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn. Torí báwo lásìkò ra aṣọ láàdì o, ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn ò bá so. Torí báwo lásìkò ra ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn ò bá so. Pàṣẹ ẹ̀jẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn, ẹ̀ta yẹn bẹ́ẹ̀ yẹn, ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn ò bá so. Àlàbù ẹsẹ̀ o, lábàá ẹ̀ka o. Assalamu alaikum jíbọ̀ o.